ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Má gbó owó mi bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Má gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú ṣíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sì Sàámú fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ òye. Alájẹṣẹ́kù. Ìwọ tó bá mọ̀ wípé inú ẹ dùn láti wà níbí lónìí kí hallelujah. Ìwọ tó mọ̀ wípé ayọ̀ ẹ kán láti wà lórí òkè Sobe lórí sí hallelujah. Lórúkọ Jésù ìbànújẹ́ ò ní kángun sẹ́ni kankan wa. Ayọ̀ wa máa pọ̀ sí ni o. Ẹ ṣé gan, mo really appreciate yín. Ọpẹ́ mi pàtàkì ó lọ sọ́dọ̀ Mr. Akínfẹ̀wá nítorí pé àwọn ni mo pè láti coordinate irú ìpéjọpọ̀ yìí. Wọ́n dẹ̀ ṣe iṣẹ́ wọn bó ṣe tó àti bó ti yẹ. Àti madam náà ẹ ṣé gan, mo dúpẹ́ o. Orí ẹ burú ni. Akínfẹ̀wá orí ẹ burú ni. Wọ́n dẹ̀ ń fún ẹ ní credit mi. Wọ́n fún ẹ ní credit mi. And Saamu Films Production wọ́n dẹ̀ fún ẹ credit mi. Ó lè sinmi wẹ́rẹ́. Ṣé wọ́n nìkan ló dẹ́ pa àwọn èèyàn wá síbí? Kì í ṣe pé wá jí wá bá mi lé ni. Tó náà gbéṣẹ́ lé ẹ lọ́wọ́ kí n bá yín pa àwọn èèyàn. Ta ló pè yín guys? Ta ló pè yín wá bí? Bọ̀dá Sàámú, mo fi tinútinú mo fi dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà. Ẹ ṣé gan ni. Thank you so much. Ọlá mi náà fi wà ní. Ẹ ṣé gan ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa. Àmọ́ ká tó máa tẹ̀síwájú nínú nǹkan tá a ti torí ẹ̀ wá ń bí. Ta ló yẹ kó wà nínú irú ìpàdé yìí tí ò sí ń bí báyìí lénìí? Kò sí, ta ló tó bọ́. Gbogbo community náà ló ti fẹ́ tọ́ sí bíbá yìí. Àmọ́ dádì máa advise pé ká pe Mr. Yemi kó má di pé wọ́n máa padà wá da gbogbo nǹkan tá à ń ṣe ń bíbí irú. Ẹ ṣé gan. Ṣùgbọ́n ta ló ń jẹ́ Mr. Yemi? Bọ̀bọ̀ tó wà ní gáràjì yẹn òun ni Mr. Yemi. Fàdíyà náà sọ. Fàdíyà. Yemi Fàdíyà ọmọ tó fàdí ọmọ ìjọ yíyà lọ́jọ́ sí. Wọ́n fi gbé wá bí tẹ́ fẹ́ máa fàdúrà àtàwẹ̀ tẹ́ fẹ́ fi dídì. Kí n tó ní kẹ́ gbé lọ sí hospital. Sàámú ṣebí Yemi mechanic lẹ́ ń sọ̀rọ̀ nípa ẹ̀ tó ń ṣiṣẹ́ ní garage. Ọlọ́run á rọ̀ wọ́n lọ́kàn. Agbára Ọlọ́run. Èèyàn kan wà ń báyìí lé ní kánọ́ọ̀sì ń báyìí ní bá sọ kọ́ máa dà nǹkan tá à ń ṣe irú àmọ́ wọ́n wà ń bí báyìí báyìí. Káwá ni ẹni tẹ́ ń sọ yẹn. Bọ̀dá Sàámú ni. Lẹ́mi mo rò kò yíyan olójú ẹ̀yìn ṣọ́ọ̀kì mọ̀ sọ fún ẹ ṣọ́ọ̀kì mọ̀ sọ fún ẹ ẹ̀yìn ẹ̀fọ́ ẹ̀yìn ẹ̀fọ́ lómi lára ẹ jẹ́ kí lómi lára fúnra rẹ̀ sọ̀rọ̀ ó rí ó tóbi ó kún wọ́ ó fọ̀pọ̀ aṣọ mọ́ ní rẹ̀kẹ̀tẹ̀ ẹ jẹ́ sọ tó bá jẹ́bi ló bá wí sọ. Ẹ wò ẹ má yẹ kẹ́ni kankan kó yín láyà jẹ tó bá yẹ pé àwọn náà ni ẹ sọ. ṣọ́ọ̀mù kan wẹ́ ṣọ́ọ̀mù kan wẹ́ wọ ṣọ́ fẹ́ kí n sọ̀rọ̀ abẹ́kọ̀ ẹ má sọ̀rọ̀ wà á rí. Mo ti bẹ̀ yín kẹ́ ẹ tó wá sínú ìpàdé yìí pé ẹ má sọ nǹkan kan. Mo bẹ̀ yín. ní ìjẹ́ ti sọ kankan náà torí ilẹ̀ wa bẹ̀bí inú ilé lóòótọ́ lẹ sọ fún mi pé wọ́n fẹ́ kówó jọ fún ṣọ́ọ̀ṣì kí n dẹ̀ wà bí ló dáa. Mo dẹ̀ ní mí ní sọ̀rọ̀ ẹ̀dẹ̀ kí n má sọ̀rọ̀ yẹn náà ló dáa. Ṣé mo sọ̀rọ̀ látẹ̀kan? Ẹ ti ń sọ̀rọ̀ o. Mi ì bẹ̀rẹ̀ o. Ẹ kọ́ṣàn gbogbo àwọn ọmọ wèrè tẹ sọ́rí àwọn ọmọ tó wà bẹ́ẹ̀ kọ́ṣàn wọn o. Ẹ̀yin ènìyàn Ọlọ́run iṣẹ́ Ọlọ́run òun ló délẹ̀ yìí o. Àsìkò láti ṣiṣẹ́ fún Ọlọ́run òun ló délẹ̀ yìí gẹ́gẹ́ bí mo ti ṣe sọ fún wa tẹ́lẹ̀. A fẹ́ gbìyànjú. Corner piece chọ́ọ̀chì òun ló wà bẹ́ẹ̀ o. Bẹ́ẹ̀ ni sà. Òun ló wà bẹ́ẹ̀ ibi tẹ́ gbé ọ̀kadà sí ẹ. Bẹ́ẹ̀ ni sà. Òun ló wà bẹ́ẹ̀ dé ògbó bíi. Bẹ́ẹ̀ ni sà. Chọ́ọ̀chì yẹn àlọ́ lọ́wọ́. So àwọn tí wọ́n máa bá wa kọ́ ilé ìjọsìn yìí wọ́n ti wá síbí. A ti wá bí. So wọ́n wá fẹ́ gbé ilé ìjọsìn wọ́n fẹ́ gbé sókè. Mo wá ń wá èyàn bíi onínú dídùn ọlọ́rẹ tí ẹ máa lè ran iṣẹ́ ìránṣẹ́ orí òkè yìí lọ́wọ́ láti lè jẹ́ kí ó di gbígbé sókè. Just to start from somewhere. Torí ẹ̀ ni mo ṣe pè wá. Mo dẹ̀ gbàládùra lórúkọ Jésù Kristi. Ohun rere gbogbo tó wà lọ́kàn ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù á ṣeé ṣe. Ẹ wo ẹ ti ẹ fọkàn yín balẹ̀ kó tó dìpa àwábí mo ti bá wọn sọ̀rọ̀ òun náà ni tí wọ́n sọ pé kó dúpẹ́ lọ́wọ́ mi lẹ́ẹ̀kan ká tó kúrò ń bì ó kéré ju ẹ̀rí 5 million naira. Hallelujah. Mo ti bá ògbọ́n sọ̀rọ̀ wọ́n máa sọ lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Ẹ ṣé gan. Ẹ má bínú o ẹ mú kẹ́ ti sọ fún wa tẹ́lẹ̀ níjọ yìí
lórúkọ mi èmi máa fún Joy ní 20,000 naira. àdéhùn akọ́ni yẹn 200 ló sọ. Daddy, Yes sir. fún ìdàgbàsókè ìjọ yìí èmi máa donate 10,000 naira. tani oṣù àdéhùn akọ́ni 120. Daddy, ṣe rí èmi fúnra mi mo máa fi 50,000 naira. hallelujah. no ẹ̀yin people ẹ ti plan láti jẹ júmi àbí ṣé àjọ sọ́tẹ̀lẹ̀ tẹ́lẹ̀ 500. Yes sir. lórúkọ mi ìdílé mi àti iléeṣẹ́ mi máa fólúwa 1-2. kò ní dá fún iléeṣẹ́ ẹ̀. Bọ̀dá Saamu. kí ló ṣẹlẹ̀? kò ní dá fẹ́ bí ẹ. tó wà lọ́wọ́ mi nìyẹn bọ̀dá Saamu. wàhálà yìí pọ̀ o. 75,000 naira kọ́lájọ́ ṣàdéhùn tó ní tó bá ti dé bí wà donate 75,000 for now. Praise the Lord. Hallelujah. ṣẹ́rí fún ìdàgbàsókè iṣẹ́ Olúwa èmi máa fi 800 naira sílẹ̀. mi ò expect kó fi jù bẹ́ẹ̀ lọ bí ìyá ẹ ṣe ń ṣe náà nìyẹn bí ìyá ẹ ṣe ń ṣe nìyẹn tí ìyá ẹ bá máa fi envelope lẹ̀ tó bá ṣe ṣé bọ́ ti ṣe àjọ̀dún náà lọ́rùn tán ní láfẹ́ wa ọmọ yẹn tí ìyá ẹ fi lẹ̀ ni 25 naira ni ìyá ẹ fi sínú envelope 25 naira ni ìyá ẹ fi sínú envelope. ẹ sà kówó yẹn lè pé 1,000 máa fi 200 naira sí. ẹjọ sọ bẹ́ẹ̀ sà. ṣé tẹ̀rí lè everybody ń sọ ẹ̀kọ́ tí ẹ yé mi o 800 200 20,000 naira ṣe rí eléyìí tèmi máa sọ ó máa yàtọ̀ sí ti everybody. kọ́ mi ni èmi gan ni mo fọ́ọ̀sì wá pé kájọ wá sípàdé eléyìí tá dẹ̀ tíjọ wà ń bí ṣe rí ọkọ mi expect mọ́tò kan ó dẹ̀ ti náwó tó pọ̀ ó ti náwó àwọn custom náà kúkú sí yẹ bọ́ǹsì ìwà ìtọ́ nípa máa release yẹ ṣe rí tí mọ́tò yẹn bá ṣe ń débi eléyìí pam ní orúkọ mi àti ọkọ mi church ló ń bọ̀ a donate every. ṣe rí mọ́tò yẹn tó ń bọ̀ Mercedes bus ni. ẹ ṣé gan Jésù mi ṣeun Ọlọ́run mi ṣeun Jésù mi ṣeun Ọlọ́run mi ṣeun akẹ́lẹ́ mọ́lẹ́ Jésù mi gbà ọwọ́ mi lókè yáyá hallelujah rẹ̀. ó burúkú gbà lélẹ́yìí o kò lórúkọ méjì tó jẹ́ o ìyàwó tó ti fẹ́ sílé tó ti wúrú wà báyìí láàrin ìta gbangba nínú tóòtì tó ń jẹ́jẹ́ on your behalf jọ mọ́mì yín kọ́ màmá tó bí yín gangan. mo sì mi wà. ṣó o ti mú lọ sọ́dọ̀ mọ́mì yín rí. àti lọ lẹ́ẹ̀kan. bóyá kò tí ì wúrú wà lójú mọ́mì yín ni ó ń burúkú gbàdí o tóbìnrin bá ń ṣe báyìí ó máa padà pọkọ ni èmi ò tiẹ̀ fẹ́ wo kéré yóò ṣe bí àbá mo fẹ́ pa bí àṣẹ fún ẹni torí ọ̀nà àti iyì tó lè fún mi gẹ́gẹ́ bí ọba community láti fẹ́ wá introduce ẹ̀ sí mi ó tiẹ̀ ti tó lásán kí n lè fi bá ẹ sọ tọrọ wípé ọmọbìnrin yìí ò ṣọmọ tó lè fẹ́ o fi sílẹ̀ wò dáadáa ń bí kó wá mi fẹ́ ìkan wà ń bẹ̀ wọ́n pè lálàjà kò sí ó lè kan fàtẹ̀ kò sí ìkan ló ń bọ̀ lọ́ọ̀kan yìí òun àti ìyẹn ṣe jọ ń kùn síra létí ni kì í ṣe kó tí má rí tẹ́lẹ̀ ìyẹn ṣe gbé sí lára ni. ọmọ tó dìdí gbà wá kó fún wẹ́lò mi o fọlẹ́bí òbí ò rẹ́ lélẹ̀ o. ọ̀nkú ẹ pẹ̀lẹ́ o ẹ rọra o ẹ ṣe gan ni o odindi mọ́tò fún ìjọ ọlọ́run ọlọ́run àtúbọ̀ máa bùkún yín ẹ má lè ṣe tó tún jù bẹ́ẹ̀ lọ. ọ̀nkú ó wù àwa náà káwa náà lè ṣe bẹ́ẹ̀ ṣe yẹn Ọlọ́run á máa ràn yín lọ́wọ́ o ẹ ṣe gan-an ni o ẹ ṣe gan-an. ẹ ṣe o. mẹ́sìsì ni 8-seater tó dàbí bọ́ọ̀sì yẹn wọ́n bí ẹ dá kó o má gbé mọ́tò yẹn wá fún Sobe mọ́ táwọn ará àjọ ti ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tí ẹ ti báyìí ó mọ̀ pé èèyàn máa ń sùn tí ò jí lọ́mọdé ara ẹ ò lè rírú ẹ o ti promise Ọlọ́run máa monitor ẹ káàkiri ni congratulations o kú oríire o èmi lọ fẹ́ rí Sobe o. kò tí ì pé ìwé ìtàṣíjọ discuss ẹ tó dẹ̀ promise pé o ò ní máa sọ̀rọ̀ wa fáwọn èèyàn mọ́ kí ló ṣẹlẹ̀ gangan adé church tó jẹ́ pé wọ́n ló force mi wá o adé church tó force mi wá o ti lọ promise pastor pé mọ́tò wa tí ò tí ì dé tí mo kàn ṣe sọ fún ẹ pé ok wọ́n ti fẹ́ bá a clear tí ò tí ì dé o ti lọ donate fún pastor why is that ṣe bí tó bá pèèyàn ní àbí fúradà ó máa pa fún ẹ mọ́ ni
nǹkan tó fà á tí bọ̀dà Sàámú kan fi pè mí nìyẹn tó sọ fún mi pé báwo ṣe ń wo iṣẹ́ kì í ṣe pé àṣìyàn obìnrin ni mo fẹ́. bọ̀dà Sàámú pé ẹ̀ wọ́n ní èmi àṣeyàn. yes he told me that. ó tẹ máa dúpẹ́ torí pé àwọn jẹ́ èèyàn gidi tó ń sọ tinú wọn síta ọ̀pọ̀lọpọ̀ ló máa ní impression pa èèyàn tó ní lè sọ tí wọ́n síta náà ṣebí torí pé jẹ́ èèyàn gidi náà ṣe sọ síta. ṣó fẹ́ pa mí ni ṣó fẹ́ ṣe mí léṣe ló fẹ́ pa mí ni kí ló tó fẹ́ gbé mi láyé lọ́wọ́. I don't understand you anymore. I don't. I must confess to you. ṣé mo ti wá jẹ̀bi pé mo fún pásítọ̀ ní mọ́tò àwa méjèèjì la jọ ní mọ́tò torí Ọlọ́run káde fún pásítọ̀ kó máa gbàdúrà fún wa ṣé nǹkan burúkú ni mo ṣe. ṣó ń gbọ́rọ̀ tó ń jábọ́ ní ìgboro ẹnu ẹ̀. n kò má bínú. mo ti gbọ́. oṣù bàtàn mo fẹ́ gbowó mi tán. 9 p.m. aago 9 alẹ́ ó pẹ́ jù oníkan tilẹ̀kùn yìí mi ìfẹ́ rí anybody mọ̀ níta after 9 p.m. ẹni tí ń bá rí kóró gbé ìta ló máa sùn kò sí nǹkan tó fẹ́ fi kún ó máa sùn ta lọ́jọ́ yẹn ni mi ìfẹ́ rí anybody mọ̀ anything tó bá ṣe before 9 p.m. ti wọlé answer ni mo sọ yẹn. Bùdá mi kí ló ṣẹlẹ̀ kí ló dé tẹ́yẹ sọ pé 9 p.m. máa tilẹ̀ wọ́n. máa sún àpótí máa bá orí tí ẹ sún àpótí lù ẹ àbí kan ṣòrí ẹ ni mo sọ òun gbọ́ mi lẹ́nu. Bùdá mi ẹ bínú gan-an. mo ti bínú tán o. Bọ́dà Sàámú ńgbà tẹ́ wá bínú tán sì tẹ̀sọ́ yìí pé 9 p.m. o ẹ máa tilẹ̀kùn lé o ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run tá bá ní nǹkan kan tó wà very important tá fẹ́ lọ ṣe after 9 p.m. ńkọ́. àtẹ tó bá ní miscarriage ó nìkan ló lè kó òun lé tó o bá ní nǹkan tó heavy tó level yẹn ó lè kúrò níbí o kódà kó sick fífà ọ̀sán ló mú yàn kì í ṣalẹ̀ yeah before 9 ohun tó bá máa ṣe kó ti ṣe pé nọ́ọ̀sì ẹ kó á tì tẹ́ máa rìn lóòrùn lọ́sàn débi tó bá máa jẹ́ kó tutù máa mú ẹ lóru. wèrè olórí gbọ́ ọ̀rọ̀ yìí ó resume ó fẹ́ sọ bí the conference hotel ti Gbẹ̀ngà Daniel àbí fẹ́ sọ bí the parking. ànímọ̀kọ̀ dédé jáde ní níbi 11 lóru mo ṣe ń gbóhùn àwọn yẹn mi ìmọ̀ bóyá ní lọ́kọ̀ àbọ̀rọ̀ náà sọ gbogbo èrò ọkàn mi wín ni mo pe ẹ̀rù ti bá mi ní bá jáde pé bó tiẹ̀ máa jẹ́ wín ọba wín rè tí mo ṣílẹ̀kùn báyìí tí máa wọ̀ kán lóòótọ́ ìwín ni mo pe wọn mi ìmọ̀ bọ́bọ̀ obìnrin tó máa ṣú ọba yìí tó ṣe máa ro red yọ̀ṣibíṣó bí wọ́n tó ti dàgbà yọ̀ṣibíṣó níro red wèrè níro red ní èjì ẹ̀ ó bá jókòó sọ̀kan báyìí wèrè tán wọ̀ wá náà wọ̀ black red touch of red ló pọ̀ jù ní aṣọ ẹ̀ ẹ̀rù ti bà mí ìwín ni mo pa àwọn méjèèjì mo rọ́ọ̀lù lẹ̀kùn ni ibi náà ti ń tòsí ara wọn. bọ̀dá mi ọ̀rẹ́ mi lásán ni. ọ̀rẹ́ ni content tí mo gbọ́ nínú nǹkan tẹ̀ sọ tó sì ò sí ń bẹ̀ ọ̀rọ̀ hú ò sí ń bẹ̀ pẹ̀lú station tó wà tó bá fẹ́ máa fẹ́ yàn ẹni tó ga òní kó fẹ́ tẹ́ ẹ bá máa bímọ ọmọ yẹn á lè máa ṣú ọjọ́ nígbà tó tún lọ́n fẹ́ ni tí ó ga táyà ẹ ẹni máa nàgà kí isi ẹ lòun fẹ́ lẹ́rìn ẹ̀yẹ talẹ̀ fẹ́ àpótílẹ̀ máa bí jọ. ṣé rí pé lórí burúkú nìyí ṣé rí pé ẹ gbádùn ẹ wà ókè o èèyàn àdàgbà má dànù yìí ṣé rí ẹ lè gbọ́n èmi ni mo sọ fún yín gbọ́dọ̀ tí gbogbo nǹkan tó yẹ kẹ́ ẹ ti fi ṣọpọlọ ẹ ti kó sábẹ́ bàtà ẹ wá fi rìn kiri gbogbo àdúgbò ẹ ń pera yín ní ọba kan mi ẹ tó dáná fún yín táìtì yẹn ta ló gbé yín jókòó tó fún yín ẹyin tó yẹ kẹ́ ẹ jókòó síbi kọ̀ọ̀kẹ́ máa sunkún ẹ wá rìn kiri ẹ máa advice àwọn èèyàn ẹ kọ́kọ́ mi sí mi àbí àbí tó rí rádàrá tẹ́ ṣe lójú àwọn ọ̀rẹ́ mi tí mo dákẹ́ ẹ̀yin bàbá ọkọ ẹ̀yin gbọ́dọ̀ jẹ́ bàbá ọkọ èèyàn bíi lè ẹ máa da lérú ni ẹ máa dọ̀nà rú ni ẹ wọ ẹ kìlọ̀ fúnra yín o ẹ má jẹ́ kí n rí yín ní ẹ̀gbẹ́ ọkọ mi ẹ má jẹ́ kí n rí yín pé ẹ bá sọ̀rọ̀ ẹ̀yin ẹ lọ sọ fọ́kọ mi pé èmi ò ṣe ìyàwó gidi èmi ò ṣe èèyàn gidi ìwé pé kó fi mi sílẹ̀ ṣe ibẹ̀ ṣe fẹ́ da ìwà Ọlọ́run máa da eyín wò ẹ wọ mo ní kí wọ́n kìlọ̀ fún yín ni o tẹ́ ẹ bá fẹ́ ṣe èrè tẹ́ ẹ fẹ́ ṣorí burúkú ẹ dẹ̀yìn lẹ́yìn ọkọ mi ẹ má jẹ́ kí n rí yín pọ̀ mọ́ ẹ yẹ máa ṣe bí gini ẹ máa rìn kiri ẹ wọ bọ́dá ọjọ́ tí bá ti ń rí yín papọ̀ pẹ̀lú Túnjí tẹ́ ẹ sọ ó ṣe àìlẹ́sọ èmi fúnra mi máa wa mọ́tò yẹn mo máa kàn yín lẹ́sẹ̀ ni tó bá ìtẹ́yìn tẹ́sẹ̀ yín bá ti kọ́ ẹ̀ní lè máa rìn kiri rubbish ẹ̀ga lọ́pọlọ máa rìn kiri ẹ máa sọ fún. ta ló ń bá mi bẹ̀ ṣọ́ọ̀lù bá mi bẹ̀ why. mo mọ̀ pé
báwa lè halẹ̀ mọ́ sí ẹ fẹ́ dúró àpò. ṣé ẹ mọ ọmọ yẹn tó tẹ̀lé Túnjí wá tá a pàdé ní church. òun ni bọ̀dá mi ẹ̀ sùsùn. ẹ máa sọ kọ́kọ́. tí mo ṣe bínú tán. mi mọ usefulness ẹ̀bẹ̀ tó ń bẹ̀ mí sẹ́ kí ni god tó ní láti lọ sí ọ̀dọ̀ bọ̀dá yẹn lọ máa pariwo ní wọn lórí ṣé igi mọ́ òjìnà sórí ni ṣé o fẹ́ fi éèjì ara ẹ̀ compare bọ̀dá yẹn ni àbí ṣé o tó rò pé bọ̀dá yẹn máa ń ṣeré torí pé òrùkọ́ máa ń ṣeré bọ̀dá yẹn wá influential bàjẹ́ tó bá yẹ pé in the process tó lọ pariwo lé wọn lórí yẹn tó bá yẹ pé wọ́n organize àwọn boys tí wọ́n lọ nà ẹ̀kọ́ àbáwọn kan tiẹ̀ wá kó gàngàn wọn pariwo lè lé ẹ lórí bọ̀dá yẹn tó máa wúyẹn máa wá influential wọ́n mọ commissioners of police wọ́n mọ commandants àwọn civil defence wọ́n mọ ọ̀gá àwọn army wọ́n wá connected gan. kí ni god tó wà ní kí ni problem yẹn gangan I don't understand. má bínú owó ṣàmúṣà ti ń bẹ látàrí ó ní kó má bínú sórí bọ̀dá yẹn eléṣù lẹ́yìn àwọn méjèèjì ni mo sọ pé bó ṣe the first time he set his eyes on me wọ́n ní first impression lasts longer the first time that man saw me bọ̀dá yẹn ò like me and wọ́n ti gbà kọ́nà wọ́n rí pé okay mission wọn wà accomplished wọ́n ní ìdàtí wàá bá ẹ pẹ̀lú full chest wọn láti wọn máa sòṣì fún ẹ. bẹ́ẹ̀ kí ló tó stress rẹ kí ló tó fúnra ẹ ní problem kí ló tó ní wrong impression lórí ẹni ẹlẹ́ni ok tó bá yẹ pé òun rò pé wọ́n fẹ́ dàárín wa rú ni tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ ńkọ́ ṣé bẹ́ẹ̀ mi ló fẹ́ àbáwọn ló fẹ́ ni ṣáwọn ló fẹ́ ni ṣé bẹ́ẹ̀ mi ló fẹ́ ariwo ọjà ló ti wò yìí wọ́n dẹ̀ ní èèyàn gbọ́dọ̀ wá ariwo ọjà ẹni tó ń bá nájà ló gbọ́dọ̀ wò èmi ní now for God's sake why do you always make me go through this course of you and you know I love you. bèbí ó dé tí wọ́n ń bínú jù má bínú mo ti ń bèè látàrí bọ́ má bínú. torí pé mo nífẹ̀ẹ́ náà ló ṣe máa ń ṣe gbogbo nǹkan tó ń ṣe sí mi it's not nice. wọ́n náà ti kó jù bí a ṣáà dìde. ó ṣe má bínú. ìwọ ló máa ń fà ìwọ ló máa ń jẹ́ kí n máa bínú báyìí I don't want to see us in this mood again. ìwọ ló fi rẹ lọ́kàn balẹ̀ you don't know how much you mean to me. see kò sẹ́ni kankan tó lè influence feelings tí mo ní fún ẹ not even that brother Saamu not even my parents. She'll get that right. Promise me pé o ní sí mood again. wà ní wàhálà bó kan sọ̀rọ̀ love látara ṣé torí ẹ̀ ló ṣe ṣe nǹkan tó ní wàá ṣe fún mi. ṣé mo ti ever sọ pé mo fẹ́ ṣe nǹkan fún ẹ tí mi ṣe rí ni. wow. kí ni. ilé tó ní wàá fún mi tó ní wàá pé kíní ó sọ ó ti bínú jù òun ládẹ sí ìfẹ́ra tán pátápátá báyìí tó ti bínú tó ti yarí kanlẹ̀ ẹ́ tó bá fẹ́ra sí táwọn ẹbí ẹ̀ ń bá tó ń wá tó ń rí ẹ bó ṣe ṣe wá kó sọ pé ò dá mi lóhùn. táwọn ẹbí mi rí bó ṣe ń ṣe bí mo ṣe ń ṣe ṣe ok kí ọkàn ẹ lè balẹ̀ torí I have never made a promise for anybody kí n má dẹ̀ fulfill it and this will not be an exception. ok tó bá máa fi di ending of this month I'll call my lawyer. There's necessary paperwork lórí ẹ̀ tún kọ. Really? Yes. Oh, I love you so much. Thank you, my baby. That's my love. I love you. But on one condition. O ní jẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ kó repeat rẹ̀ mọ́. Mi ò fẹ́ repeat rẹ̀. Ìwọ náà wàá sọ fún bọ̀dá yẹn náà. Kọ́ máa pọ̀ close. Wọ́n náà wàá sọ fún mi. O tún ti ń fún mi condition yẹn. Mi ò fẹ́ mi ò jẹ́ fẹ́ condition o. Thank you, my love. I love you so much. Láàrin ẹgbẹ́ láàrin ọgbà. Èmi á rí tèmi ṣe láwùjọ àwọn èèyàn tó rọ́wọ́ yọ ó di dandan kájọ mújó láàrin ẹgbẹ́ láàrin ọgbà èmi á rí tèmi ṣe láwùjọ àwọn èèyàn tó rọ́wọ́ yọ ó di dandan kájọ mújó.
fáyà kún. O ti kékeré wẹ̀gbẹ́. O ti kékeré gbẹ̀yẹ. Mo ń kọrin ó dẹ̀ rí pé mo dijú mo ti wọ interest. Ṣé o pé bùrà Saamu tó pé ẹ ló ń pè mí padà? What's your problem? Bùrà Saamu, ẹ má bínú, àwọn ẹ̀gbọ́n mi ni wọ́n láwọn fẹ́ rí yín mo wá ní kí n mú wọn wá. Kí ló ṣẹlẹ̀? Bro Sam, lady kan ni àwa wá bí. Ó dẹ̀ ti ṣe díẹ̀ tá a ti ń wá, so mo sọ̀rọ̀ ẹ̀ ní etí tòun mo dẹ̀ fi picture ẹ̀ wọ́n. Ó wá sọ pé òun rí yín at some point pé ẹ ní disagreement kan pé in fact pé lady yẹn ó embarrass yín níbí. Mo wá ní okay that's good pé ó yẹ kẹ́yìn lè bá wa trace ẹ̀. Ṣé o lè recap ọ̀rọ̀ ẹ? Mo rò pé nǹkan ṣe ọmọbìnrin kan wá síbi wá embarrass mi. Kí ló jẹ yó? No, kí ló jẹ yó? Kò sí problem pẹ̀lú lady yẹn rárá sá o. Ọmọ dáadáa lọmọ in fact ọmọ gidi ni. Bọ̀ nǹkan tó kọ̀ṣẹ́ ìtakọ̀ fún wa ni pé business kan ló dé mi àti ẹ̀ pọ̀. So torí business yẹn mo ṣe ń wá. Tábàdẹ̀ ti execute business yẹn tán sá profit yín gan boy ní sá o. Kò sí nǹkan kan o. Ọmọbìnrin kan ò lè láyà kò wá síbi kó wá sọ pé ó fẹ́ embarrass mi kémi kó ló dùn mọ́dù. Ọlọ́mọjọ́ mọ́dù. Èmi kó ló dùn mọ́dù. Ọlọ́mọjọ́ mọ́dù. Kó ló dùn mọ́dù. Ibi báyìí lọmọ yẹn wá lọ́jọ́ yẹn. Ọmọ yẹn máa yẹ̀yẹ́ yín o bọ̀dá Saamu. Tọmọ yẹn disgrace yín tó embarrass yín tó sọ̀rọ̀ sí yín ṣàkàṣàkà tó sọ̀rọ̀ sí yín anyhow. Bẹ́ẹ̀ ṣe ń wò mí ilẹ̀ ṣe ń wò ẹ̀ ṣe ń kọ́kọ́ fún o. Tó bá yẹ pàwọ́ ara lé nísìn ẹ máa halẹ̀ mọ́ ẹ máa pariwo lé wa lórí. Ohun tó ṣẹlẹ̀ tí mo fi ń wẹ̀ tí mi ò fi sọ̀rọ̀ ohun ló ṣẹlẹ̀ sọmọ yẹn náà. Ṣé mọ̀kọ́ lọ́gbọ́n àti wèrè ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ máa ń rìn. Ẹjọ́ tí ọmọ kan tí ò wá tóyàn tó bá wá ń búyàn téèyàn wá dákẹ́ téèyàn wá sọ̀rọ̀ kí ni túmọ̀ ẹ̀ náà? Bro Sam, bí ìrà bá fèèyàn pegi èèyàn máa ń wọ́n dànù ni. O ò ní ṣorí burúkú. Bó tiẹ̀ jẹ́ pé òwe tó o pa kò bọ̀rọ̀ tá à ń sọ mú màá wá họ́nà yín fún nǹkan tẹ́ ẹ wá. Ọmọ kan wá síbí lóòótọ́ tó wá ṣẹ̀nu báyabàya òun kọ́ ni mo mọ̀ ẹni tó ń fẹ́ gangan ni mo mọ̀ ẹni tó dẹ̀ ń fẹ́ mu dẹ̀ mọ́lé ẹ̀ máa gbìyànjú láti mú yín débẹ̀. In fact kẹ́ ẹ lè mọ̀ kì í ṣọ̀rọ̀ owó tó lóò sọ kì í ṣọ̀rọ̀ business tó sọ lóòótọ́ máa gbowó tó bá ti yọ business I will collect money. It is not about that. No problem, ẹ ṣe gan ni sa ẹ ṣáàkọ káwa kọ fojú kan ni Bro Sam. Bọ́n nítorí ọ̀rọ̀ tó sọ pé ó support mi máa dé wàá hánà yín. Ẹ ṣe gan, thank you so much sir. Braga ni a ti parí ìrìn àzá ọ̀ṣẹ́ kókó bíi 10 minutes náà kà ṣe tẹ́lẹ̀. Saamu ẹ kéde gan kó jẹ́ gbogbo gbàyà bá ń ṣe eré àṣà báyìí iṣẹ́ wọn kàn má dé kọ́ máa gbé ẹ lọ pé kó tẹ̀lé wọn kó wá dé tẹ̀lé wọn lọ kéde. Ẹ wá ṣé owó oṣù yín kì í pé? Èdì. Ṣówó oṣù yín ń dín ni? Ìjọ wo ni 17 yín dírí? Àlọ́kọrin 17 yín ò ṣe kí ni kò ń dín. On monthly basis. Ṣé ẹ máa kúkú lọ jókòó lé tó bá ti ń ka yín lára jù mo ṣe máa ń lo ilé ayé mi? Ẹ̀yin ni irun funfun tá a ti mọ́ra 96 láti mọ́ra ẹ̀dẹ̀ gbọ́ tó báyìí náà àìfirálẹ̀ ṣé kí dá yín padà síbi tá a ti mọ́ra. Àìdá ìyẹn kò dá o. Kẹ́ lọ máa ṣàtàìsì àbẹ̀wò lélẹ́yìí kẹ́ máa kọ́ pálẹ̀tì iléeṣẹ́ àwo mi ò rè léyìí o 72 tí mò ń fún yín kò ń dín o wo bí ẹ wá mo fẹ́ sáré wọnú ilé kí n tó mú yín lọ sínú lọ́ǹgì wọn nìkan ni mo fẹ́ rí Braga ni ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa kó lò pamọ́ ẹ kó lò gbé nílẹ̀ gbélẹ̀ ẹ̀yin lẹ́ máa ẹ gbà níṣó ní yàrá mo ń bọ̀ o ẹ wá bí jókòó sí. sọ́ọ́rí wọ àbọ̀ àbálọ̀rọ̀ ẹ̀ kò ní tí mo fẹ́ lọ ṣe nínú ilé o ìwọ mo fẹ́ sọ̀rọ̀ fún o mo fọ̀tọ́ sí ẹ̀ lára ni o sọ́ọ́rí wọ àbọ̀ àbálọ̀rọ̀ ẹ̀. Ó ti pè wọ́n. Bro Saamu. Èmi mo ní kó bá mi pè ẹ́ o. Ṣé ẹ wà pàṣà? Kò sí wàhálà. Kò sí problem. Mi rò pé mo fún yín l'appointment o. Lẹ́nu ẹ̀ ló tún bá mi sọ yẹn lẹ́yìn tíyàwó ẹ̀ wọ́ mi tán. So ká sọ pé bó ṣe wọ́ mi yẹn wọ́ ló ń jẹ́ kó wọ́ mi. Bro Saamu, ṣé bí ẹ ti jọ sọ ẹ ti pè mí mo dẹ̀ ti apologize on her behalf. Ẹ dẹ̀ sọ fún mi pé ẹ ti gbọ́ kí ló tẹ́ tún tẹnu mọ́ ọ̀rọ̀ ìfún. Kí ni rísì tí wọ́n tún fi sọ̀rọ̀ eléyìí tó sọ pé mi ò l'appointment pẹ̀lú ẹ̀ ṣé yẹ kó tiẹ̀ ever mention orú nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ rárá. Anytime tó bá ti rí mi ìdọ̀bálẹ̀ ló yẹ kó máa fi bẹ̀ mí. But no problem o èèyàn èmi o Saamu ọba gbogbo community èèyàn ò ní ṣerú nǹkan tí ọmọ yẹn ṣe fún mi kí n má retaliate àmọ́ kò tí ì tásìkò ebi ò wá síbí nítorí ìyẹn ó ní purpose tèmi fi wá bí àwọn èlò làwọn fẹ́ wá ṣe business pẹ̀lú ìyàwó ẹ̀ èmi ò mọ̀ pọ̀jọ́ tí ìyàwó ẹ̀ ń wọ́ mi mọ̀kànmọ́ kan rí wọ́n pọ́n ọmọ yẹn ní
kíkéré lábẹ́rẹ́ kéré ìyẹn ní community ó ń rí ìyàwó ẹ̀ nígbà tó ń jẹ ìyẹ́ mi tó ń ṣépè fún mi yàtọ̀ sáwọn aráàlú mi ìyẹn ló wá sọ pé òun mọ ọmọbìnrin yẹn rí mi ìmọ̀rú business tán láwọn fẹ́ ṣe picture ni wọ́n fi hàn ọmọbìnrin yẹn bóun ṣe wá mú ọ wá bá mi nìyẹn òun là fi débi. ìyẹn àwọn. tó wà nílé àbí kò sílé bóyá kẹ́ ẹ lọ gbé business ìfẹ́ lómi. ló wà round ẹ má gbé business lọ ẹ má gbé. mo ń wá. kí ló ṣẹlẹ̀ no uncle bíbẹ̀ fún lórí burúkú ni ẹ. abaniláyé jẹ́ obìnrin ni ẹ òrùnpò lè sá kiri àbí nígbè mí ní rí ẹ kò sí ibi tó lè dé lókè pẹ̀ tí mi ní rí ẹ wọ́n mọ̀ yìí. Please ẹjọ kí ló ṣẹlẹ̀? Nígbà tó wọlé mi, olóyè ní Aaron, ẹlẹ́yìn business. Brosam, ọmọbìnrin ó sọ mí dẹ́gbẹ́ arin ilẹ̀ tán, Ọlọ́run ni ò jẹ́. Níwọ̀, ọ́fíìsà! Yẹ́sà! Alẹ́sà! I'm a move any sùúrù. Don't touch her. Don't touch her. Oma move. Kí ló ṣe? Ẹ̀fọ́ náà. Kí ló ṣe? Ẹ ṣáà jẹ́ kó máa mú lọ. Ẹ jẹ́ kó máa mú lọ. Ẹ gbà mí. Department ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà lọ́dọ̀ mama tí mo ti ń ṣiṣẹ́. Ṣẹ́rí department tèmi wà á kí n pààyàn. Àwọn kan máa súnmọ́ ọkùnrin yẹn ni a máa mú sọ pé ó lọ́wọ́ a máa jẹ́ kó lọ́wọ́ kára ẹ balẹ̀ kó tó lè pé àbẹ̀rẹ̀ sí ní ẹ̀ńtà ẹ̀. Once tá a bá dẹ̀ sí penetrate belly a máa gbálẹ̀ a máa gbọ̀nà lọ́wọ́ ẹ̀ ni. Gbogbo property tó bá ní ayé láti náà tí owó ló máa transfer sí wa. Kọ́ sí mo máa ń ṣe nìyẹn. Ṣé lè wá rí i? Tí máa fẹ́ yẹ káwọn kìíní yẹn kán pọ̀ dáadáa pé mo fẹ́ jẹ́ kó níṣan kó ní kí máa jazz guy yẹn. Jazz kì í ṣe dán jásí o oògùn o máa lo oògùn fún tó ń jẹ́ ti jo oògùn kò sí tó fẹ́ fi kún wà á ti jo oògùn. irú Túnjí báyìí ní ìgbà tí mo rí pé kí ó ti fọ́ díẹ̀ Túnjí dẹ̀ láìkì ìgbín nítorí àfi kékeré náà ni mo fi sí sí ìṣẹ́ kó ti bẹ̀rẹ̀ sí ní láìkì mi. yé God brother boku yé boku. kéde wọn máa wo kéde wo èmi ní department mi dẹ̀ soft jù àwọn other departments wọ́n brutal gan-an tó wá ṣe é gbà tán bí ilé wọ́n waste ẹni wọ́n máa padà nù. Officer, gbogbo tó sọ yẹn òótọ́ ni o mi mọ nǹkan tó wá ṣe tó fi gba gbogbo properties mi lọ́wọ́ mi àtàwọn ilé mi mọ́tò mi gbogbo ilẹ̀ tí mo ní pátá gbogbo ẹ̀ ló gbà lọ́wọ́ mi officer nǹkan tó wá dùn mí jù gangan ni pé gbogbo àwọn family mi ló ti mọ̀ ìgbà tó gba gbogbo properties mi tán officer hospital mo land sí I spent 2 months 2 good months hospital nítorí ọmọ ṣé ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ dáàdì kẹ́mi ṣé ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ ẹ̀ ní sórí burúkú ṣé ẹ̀rí ọmọ yìí níjọ́ tó wá lálé mi nínú ilé má kan orí lọ́ọ̀kan gbà tó lálé mi má yẹ wá sọ pé ọmọbìnrin tó ń lọ yìí mílíọ̀nìà ni èmi wá níta ní mílíọ̀nìà ó ní mílíọ̀nìà ni èmi rò pọ̀rọ̀ òṣì ló sọ mo ṣẹ̀ṣẹ̀ rí nǹkan wí ni o so àṣẹ níbi tó ti ń ṣiṣẹ́ tipẹ́tipẹ́ ó máa fọkùnrin kan lẹ̀ ó máa sọ́tọ́dọ̀ kan ó máa fọkùnrin kan lẹ̀ ó máa bọ́ sọ́dọ̀ kan so ẹnì kan ti wà tó ń kó wọn jọ wọ́n máa ṣe bẹ́ẹ̀ ni pé àwọn dọ́gbọ́n lọ́ọ̀ fún ẹni yẹn láti lè fi hẹ́ńtẹ̀ wọ́n á gba gbogbo property ẹ̀ tán wọ́n á lóògùn fún tàbí kí wọ́n pa á. mo lè sọ fún wọn àbí mi ò sọ fún ẹgbẹ́ àti mo fura tí mo ní yẹra fọ́mọ obìnrin àbí mi sọ bẹ́ẹ̀. ẹ sọ fún mi lóòótọ́ ẹ sọ fún mi ní ìgbọ́n ní ìforúkọ ọ̀gá ọlọ́pàá ẹ máa wọ ọmọ yìí o ending of this month ni mo ti promise pé má ṣe ìwé ilẹ̀ mi àti ilé mi fún kódà mo ti pè lọ́ọ̀yà mi wọ́n process ẹ̀ lọ́wọ́ mo dẹ̀ nífẹ̀ẹ́ ọmọ yìí gidi gan aṣọ Saamu ìgbín ni mò ń jẹ.
ṣe rí eléyìí ò jẹ́ tuntun sáwà kò sí kẹ́sì táwọn tí ìrírí bíbá yìí oríṣiríṣi láti rí so kò yà wá lẹ́nu wípé ẹgbẹ́ nǹkan báyìí wá síwájú wa nǹkan tí mo kàn máa sọ ni wípé ẹ̀yin fúnra yín ẹ ti rí ibi tẹ́ ẹ bára yín dé báyìí ayú ìwọ àwọn tí wọ́n rán ẹ níṣẹ́ tí wọ́n jẹ́ ọ̀gá ẹ tí wọ́n yí pé ò tí ì dárúkọ wọn fún mi ẹyẹlé òun ló bá ẹ tàn tí mo bá bẹ́ẹ̀ náwó sí wàá rí ìyá ẹ wàá pè ní bàbá ẹ. ọ́fíìsà ẹ má ní jù tó lọ lánàá. Wobi, I am here to help you. Jẹ́wọ́ fún mi dá lọ́gẹ́. Ṣé rí ibi tá a dé dúró yìí bùdá Sàámú eléwo ṣèwé mo ń sọ̀rọ̀ pé ẹ mọ̀ àbí fẹ́ bá a sọ̀rọ̀ kan tó máa fi gbọ́ nǹkan tá a máa ṣe ń sìn ní wípé ọ́fíìsà take her back. Ìwọ ṣé àkókò tó ti ṣe báyìí ni pé bó ṣe wà ní station ẹ máa tún dọ́gbọ́n fílẹ̀ lè ta ọ. nígbà nílẹ̀ níwájú tèmi ṣé kílẹ̀ mi ò ní gbàgbọ́ ìbú ẹ gbé lọ́wọ́ wọn police officer tó kù colleagues mi lówó labí àjàsà ó mọ̀ wípé mi ìgbọ́rẹ̀gbè mi ìdẹ̀gbàrégbè eléyìí á rí ìyá ẹ̀ á pè bàbá. Àwọn ọmọbìnrin kan wà níbì kan wọ́n dẹ̀ kóra wọn jọ wọ́n á máa wá àwọn ọkùnrin káàkiri wọ́n á dẹ̀ wọnú ayé ọkùnrin yẹn wọ́n á dẹ̀ mọ bó ṣe máa bá ayé ọkùnrin yẹn jẹ́ kọ́lọ́run gbà wá lọ́wọ́ wọn ni àbẹ̀yàn máa rírun eléyìí kò ní mọ̀ ìpé gúdẹ̀ ló ń gbé. Ṣé rí àwọn méjèèjì yìí ẹ ní láti bá wọn sọ̀rọ̀ gidi gan ẹ ní láti bá wọn wí kó ń ṣe gbogbo obìnrin tá a bá rí là ń pè àbí là ń dàyàdé. Kì í ṣe gbogbo àwọn obìnrin tó máa ra mú tó pupa tó wà òkè tó ní shape kì í ṣe gbogbo wọn náà ló bá di. eléyìí ajẹ́lẹ́sìn fọ́wọn náà. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú ṣíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn.